alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Èyí ni ìkítí akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam. Eléyìí tí Ànábì Muhammad sallam tó jú wa níwèé láti máa kíra wa. Láti máa kíra wa tọ́lọ́pàá tún kádàrá wípé lọ́jọ́ gbéǹde àlìkíyámọ̀ a wà nínú ẹni tó wọ àlìjánnà onídẹ̀ra ni. Ètò Nibolabesinde òun ni ètò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí lójú móhùnmáwòrán ti Kingston Media Television, your best online television lórí YouTube. Lábẹ́jì yóò mọ̀ wọ́n lára wọn. Tẹ́ ń wò lọ́wọ́ lórí móhùnmáwòrán ti Kingston Media Television, your best online television lórí YouTube. Ìwò wọn tá a jù sódò ẹja ńlá ló gbé. Bàbá wa àgbàlagbà nínú àwọn àgbàlagbà, àfà nínú àwọn àfà, mufasiru àgbà ní ìlú Àjàrà àti gbogbo tí ń jẹ́ ìsọmọgbé ẹ̀ pátápátá. Àwọn ni bàbá wa tí mo jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn tí ẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi, tí Ọlọ́run mọ̀ fi ọ̀rọ̀ sí lẹ́nu láti bá wa dá sí ètò Nibolabesinde èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Bàbá, ẹ bá mi kí gbogbo àwọn tó ń wò yín lójúmọ́ máwòrán kẹ́ bá ń dákun yín lẹ́kùnrẹ́rẹ́ kí wọ́n lè mọ̀ pé yín gangan mo jókòó tì. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Adúgbò fún Ọlọ́run. Alhamdulillah. A sì fi ẹ̀yìn fún Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. Gẹ́gẹ́ bí ètò tí a gbé kalẹ̀, ẹni tí fẹ́ bá yín sọ̀rọ̀ Ọlọ́run ní ṣókí òun náà ni Alhaji Hamza Abdulrahman tó sì jẹ́ gbọ̀n ní àpáta òṣèré àgbà ní gbogbo ibi tí Àjàrà dé ní ẹ̀ka dé nílùú Benin. Òun ni fẹ́ bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí ni olóòtú wa fẹ́ béèrè àti ìmú? Ẹ ṣeun bàbá, ohun tí afẹ́kẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí tá a fi ní Nibolabesinde gan, àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú ayé lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ ẹ̀sìn nípa àwọn òjíṣẹ́ tí wọ́n ti wá tí wọ́n ti lọ tá ń tẹ̀lé. Ẹ̀sìn mọ̀ pé ta bá ń sọ̀rọ̀ ẹ̀sìn, ní tí ń jẹ́ Yorùbá ẹ̀sìn pọ̀ lọ́dọ̀ tiwa, kò mọ́ lẹ́yọ kan, kò mọ́ méjì, kódà kò mọ́ márùn. Ṣùgbọ́n mẹ́ta kan wà tó fojú hàn: ẹ̀sìn mùsùlùmí, ẹ̀sìn oníṣẹ̀ṣe àti ẹ̀sìn onígbàgbọ́, tí gbogbo wa sì gbà pé ọmọ ìyá kan náà jọ là wá. Bí jẹ́ ẹ̀sìn bá ti ń ṣẹlẹ̀ láwọn àyè kan, kì í sábà ṣẹlẹ̀ ní àárín àwa tá a jẹ́ Yorùbá. Àmọ́ bí tọ́rọ̀ wa ń lọ yìí, à ń fi eyín abẹ́nú a fi ń gúnra wa lórí ẹ̀sìn. Èyí tó wá jẹ́ pabambarì ní tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí láwọn àyè kan, bí kí wọ́n ní wọ́n mẹ́nu bà Mọ̀mọ́ o, ẹnìkan bú Mọ̀mọ́dù o, ìyẹn Ànábì wa Muhammad sallam, ká wá pé ìdájọ́ tó sì kàn ní ká mókò ká lẹ́rú ẹni bẹ́ẹ̀ ló kò pa. Bàbá, ṣé bẹ́ẹ̀ ló wà lákọọ́lẹ̀ nínú Kùránì àbí àdíìtì? Àgbàlagbà ni tó bá jọ́dọ̀ àfáà kan tí wọ́n náà àwọn àbọ̀dọ̀ àfáà ké wọn ti ń ké nìsín, àgbàlagbà lẹ́yìn bàbá lẹ́yìn àgbàlagbà nínú àfáà. ń bò là ń lọ? Kí ni Kùránì sọ, kí làdíìsì sọ nínú ká sọ̀kò pa yẹn? Kí ló lè mú ká sọ̀kò pa yẹn? Ṣé wọn ò bá Ànábì lójú ayé rẹ̀? Bàbá, ṣé bí tá a bẹ́sìn lérè ọ̀rọ̀ rẹ o? Alhamdulillah. Adúgbò fún Ọlọ́run. Alhamdulillah. Mo kí bàbá olóòtú, Ọlọ́run jẹ́ mi ọlágùn, Ọlọ́run jẹ́ àárín pẹ́. Àmín. Ọlọ́run ẹ̀bí àpamọ́. Sallallahu alayhi wa sallam. Ibi táyé dé lónìí, Ọlọ́run ni ó ṣe sùúrù fún wa. Fún ara Ọlọ́run ni ó dìídì, ni ó ṣe sùúrù fún wa bí tí ayé dé lónìí.
torí ibi táyé wà lánàá kọ́lá wà lọ́nà. Ibi táyé sì wà à ń sọ yẹn nínú èdè ni. Ibi táyé wà lánàá náà ló tún wà lónìí. Àmọ́ àwa ẹ̀dá tá a wà náà là ń yí padà. Torí ibi tó ń bẹ yọ ló ti bẹ yọ. Ibi tó ti bẹ ń wọ̀ sí káwa tó dá yìí. Àmọ́ àwa ẹ̀dá tá a wà náà ayé là ń yí padà. Ẹ̀sìn Islam kò gbariwo kódà kò gba wàhálà. Kò gbariwo kò gba wàhálà. Tá a bá ń ṣe bí olóòtú ti wí ní bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni bá ń ṣẹlẹ̀. Nǹkan burúkú ni wọ́n àtúbọ̀tán ayé sì ń. Òfin ò ní kí ẹ̀mí kan kó pa ẹ̀mí kan. Àti pé wọ́n ń sọ̀rọ̀ sánábì lára tí ń bá ṣe olóòtú gbọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n ń sọ̀rọ̀ sánábì lára. Àwọn èèyàn kan sì dìde ń pẹ́ mọ́ ànábì làwọn. Wọ́n sì wá mú kó wọ́n lẹ̀ mọ́ ẹni tó tí tẹ̀mí fi bọ́ lára ànábì dé tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Wọ́n pààyàn ní ọ̀hún kí wọ́n sì jí ẹnjú àríkíá. Torí kò sí bẹ́ẹ̀ nígbà ayé ànábì àwọn ọmọ. Àríkà bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ ò tí ì sí inú tí a kan nípa ẹni tó bá bọ́ ànábì. Ànábì nígbà ayé ẹ̀ sallallahu alaihi wasallam. Àwọn èèyàn bú ànábì. Kódà ànábì lọ jíṣẹ́ Ọlọ́run. Àwọn aláìgbàgbọ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí lé ànábì lóko. Wọ́n lé ànábì lóko, àwọn sàábé sì wà lẹ́yìn ànábì Muhammad. Wọ́n wo ànábì. Àwọn kèfèrí yìí ń lé ànábì lóko nígbà tí ń jíṣẹ́ Ọlọ́run pé tọ́lọ́run ni ẹ ṣe ẹ má ṣe nǹkan mìíràn. Wọ́n lé ànábì lóko títí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí jáde lára ànábì Muhammad. Wọ́n lé ànábì lóko títí wọ́n ká léyìn. Ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí jáde lẹ́nu. Àwọn sàábé tí wọ́n sì tẹ̀lé ànábì Muhammad alágbára ń bẹ nínú wọn. Àwọn sàábé yìí wọ́n sì fẹ́ ṣe nǹkan kan láì gbàṣẹ lọ́dọ̀ ọ̀gá wọn. Ara ń ta wọn ńgbà táwọn kèfèrí nílé ànábì lóko, ara ń ta àwọn sàábé tó tẹ̀lé ànábì. Ànábì a lè fojú wa nílẹ̀ báyìí kí ìyá ọmọ jẹ́ fún wa láṣẹ. Àwọn eléyìí báyìí ọwọ́ kan la máa mú la máa gé wọn sí méjì. Wọ́n ń jẹ níyà lójú táwa sì wà lẹ́yìn yẹn. Fún wa láṣẹ. Àwọn sàábé ń béèrè àṣẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ ànábì. Tánábì bá sì fi bẹ́ẹ̀ fàṣẹ ẹjọ́ náà. Àwọn sàábé yìí wọ́n bà nǹkan jẹ́. Torí ẹ̀mí tí ó lọ ọ̀run yọ pọ̀. Nígbà táwọn sàábé yìí béèrè àṣẹ ọ̀rọ̀ ànábì nípa níbi fún àwọn láṣẹ. Àwọn tí ń jẹ ń yà yìí ká ojú wọn gbolẹ̀. Ànábì ní alámọ̀ ìdílé kọ́ mi fáyínà ń la yàrá. Àwọn ìjọ mi tẹ́ ń wò tí wọ́n ń lẹ̀ mí lóko yẹn. Ẹ má wí nǹkan kan fún mi. Wọn ò mọ̀ ni wọn ò mọ ẹni tí wọ́n ń lẹ̀ lóko ni wọn ò sì mọ iṣẹ́ ẹni tó ń jẹ fún wọn ni. Wọn bá ti lẹ̀ wọn lóko. Fàyínà ń láyà àlàmúnà àyìmọ̀ ní yí wọn lẹ́nu. Torí bẹ́ẹ̀ ni ẹ̀yin sàábé ẹ fi wọ́n lẹ̀ ẹ má lẹ̀ wọn lóko. Tẹ́ ẹ bá lẹ̀ wọn lóko nísìn nítorí pé wọ́n ká mi lẹ́yìn tẹ́ ẹ bá lẹ̀ wọn lóko pa. Báwo ní ṣe gbà rí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wọn títí tí ń fi kó wọn sínú ìsìlámù kí wọ́n bá ti kú. Gbólóhùn tó jáde lẹ́nu ànábì Muhammad sallallahu alaihi wasallam. Torí àwọn sàábé ẹ̀jẹ̀ wọn ti gbóná lọ. Ọ̀gá wa ní wọ́n jẹ́ ń yà. Wọ́n sì ń retí àṣẹ. Gbólóhùn tánábì ó wí ni pé aláwọ̀ ìdílé kọ́ mi fáyínà ń la yàrá. Àwọn tí ń lẹ̀ mí lóko àwọn ọjọ́ mi ni wọ́n. Iná wọn ò mọ̀ ní wọn ò mọ̀ nǹkan tí wọ́n ń ṣe ni. Wọn ò dáhùn mọ̀, wọn ò sì dá ní tó ń wá jíjẹ́ fún wọn. Wọn ò dá mọ̀. Wọ́n ń bọ̀ wá mọ̀. Torí bẹ́ẹ̀ ni ẹ má ṣe nǹkan fún wọn gbogbo ìyá tó ń jẹ mí kọ́ mọ̀ jẹ́ nǹkan ọdún yìí. Nígbà yí ànábì nìyẹn. Ànábì ti lè fàṣẹ ẹjọ́ náà.
pàtó kọ́ àga kọ́ sẹ́yìn Ọ̀yá. ewé bí gbẹgbẹgbẹ túraká wọ́n bà nǹkan jẹ́ jọ náà àwọn tí wọ́n bá sì bàjẹ́ yìí tí wọ́n bá bà nǹkan jẹ́ àbí tí wọ́n lù yàn pa àbí tí wọ́n ṣe gbá tí wọ́n ṣàwọ̀ bóyá nú àwọn tí wọ́n fẹ́ lù pa yẹn níjọ́ náà inú wọn ń bẹ tí ń bọ̀ àgbà ìsìlámù lẹ́yìn ànábì ọmọ lànàbì sọ pé ẹ má wí nǹkan fún ẹ jẹ́ ká máa lù mí o wọn ò tí ì mọ̀ ni wọ́n ń bọ̀ wá mọ̀ ànábì yẹn nísìnyí la wá ń sọ̀rọ̀ porúkọ ẹ̀ ni wọ́n ń lẹ̀yàn lóko pa kíra wo ló sọ àdìsí ni tàbí àyá Al-Qur'an méjì náà ni ta lè fi jíjẹ́ ọlọ́run gbogbo iṣẹ́ ọlọ́run tá a bá fẹ́ jẹ́ tá a bá ti ṣàfẹ́kù ẹnu Kùránì ó yẹ ká rí inú àkọọ́lẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rí kò sí tírà kankan tó tó sọ sọ ń pé ká lẹ́yìn ló kò pa nítorí pé wọ́n sọ̀rọ̀ sánẹ́bì lára kódà àwọn kèfèrí tí wọ́n bá ń ṣe kèfèrí tá a bá fẹ́ bá wọn sọ̀rọ̀ Kùránì já wa sí ó ní lásìtà àléyìn bí musaitiri ila man tawalla ẹ má ṣe jẹ nǹkan nípa ẹ má jẹ wọn nípa àwọn kèfèrí ń pé kí wọn dandan kí wọn bá ṣe ìsìlámù ìdájọ́ báyìí lọ́tọ̀ sí wọn. ọwọ́ náà. ọwọ́ náà yẹn kò sínú. lásìtà àléyìn bí musaitiri ila man tawalla àfẹnitọ́wá gbẹ́rù gbọ́n rí nítorí pé wọ́n ṣe ìsìlámù ẹ̀fẹ́ bá wọn sọ ìsìlámù kì í ṣe ń pé kẹ́ ẹ pa wọ́n kì í ṣe ń pé kẹ́ ẹ lẹ̀ wọ́n lóko kì í ṣe ń pé kẹ́ ẹ jẹ wọ́n yà lẹ́fi ríṣẹ́ ọlọ́run jẹ́ irọ́ kò sínú àkọọ́lẹ̀ kankan bẹ́ẹ̀ bá a bá tún sún lọ wájú nínú Al-Qur'ani nínú Suratul Baqara nísàlẹ̀ lọ́hùn tọ́lọ́run sọ fún wa pé la ikraha fi dini qad tabayyana rushdu minal ghayy a gbọ́dọ̀ jẹyàn nípa nítorí pé léyìí o kèfèrí ni kì í ṣe ìsìlámù àti fẹ́ kọ́ gba ìsìlámù ká mú tipátipá tàdá àbí tìkùmọ̀ nítorí kọ́ra ìgbà ìsìlámù Kùránì kọ̀ fún wa pé la ikraha fi dini qad tabayyana rushdu minal ghayy nítorí gbẹ̀yàn kan fún wọn tí ì ṣe ìsìlámù ká lẹ̀ ló kópa bí ká jẹ̀yàn ń pa nítorí kó bá lè gba ìsìlámù Kùránì kọ̀ fún wa. èyí tí ń ṣẹlẹ̀ yẹn kò sínú àkọọ́lẹ̀ kan nínú tírà tá a lè kà báyìí. bá a bá tún wá wọnú tàn inú tàn a ti sọ̀rọ̀ nínú Kùránì a ti sọ̀rọ̀ nínú àdísì tàbá tún fẹ́ wọnú tàn àwọn torí ìgbésí ayé ànábì tí wọ́n kọ̀ọ̀kan lẹ̀ nítorí ìgbésí ayé ànábì nígbà ayé ànábì Muhammad sallallahu alaihi wa sallam ànábì ní lọ́jọ́ ìmámù ní máa ń lọ kírun fáwọn jàmá lásùbà arákùnrin kan bẹ kèfèrí ní kò gba ìsìlámù ó sì ti máa ń pé ojú ọ̀nà yìí ànábì máa ń gbà fi lọ mọ́sáfíláṣí ànábì sì ti máa ń ṣàlùwàlá ńlé kó tó kú nílé gẹ́gẹ́ bí àṣà ànábì wa Muhammad arákùnrin tó ṣe kèfèrí yìí tí ń kórìíra ìsìlámù yìí ojú ọ̀nà tánábì ó gbà fi lọ mọ́sáfíláṣí ìmọ̀ ń lọ yàgbẹ́ síbẹ̀ lásùbà àwọn ń gbé ibi tó ń yàgbẹ́ sí yẹn ànábì bá fẹ́ gbàgbẹ́ kọjá yóò kẹsẹ̀ bọ́nú gbẹ ẹni tó bá ti kẹsẹ̀ bọ́nú gbẹ àlọ́ aláyẹ̀ bàjẹ́ kò lè kírun mọ́ bẹ́ẹ̀ ni arákùnrin máa ń lọ yàgbẹ́ sójú ọ̀nà mọ́sáàsì fànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ànábì bá débẹ̀ yóò bá rí gbẹ́ náà yóò bọ́ àlè kì í bà sílẹ̀ yóò palẹ̀ gbẹ́ náà mà kó lójú ọ̀nà akó dànù tó bá kó gbẹ́ náà dànù yóò sì tún wá mọ́sálásí yóò lọ tún rẹ̀ ṣe yóò àtànlọ aláàbí ṣe kó tó wá kí jàmọ́ fáwọn jàmọ́ kó tó wá bọ́ síwájú
ànábì arákùnrin kèfèrí yìí ń ṣe kínní yẹn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ oṣù ànábì fi ń ṣiṣẹ́ kódà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti wá ń kó gbẹ̀yìn bẹ́ẹ̀ títí ó ti mọ lára iṣẹ́ Ọlọ́run tí wọ́n máa ń ṣe bá dójú ọ̀nà nísìnyí ń rí ṣe nísìnyí iṣẹ́ Ọlọ́run lànábì mọ̀ ń gbóhùn ṣe ọwọ́ adijọ́ kan ànábì tí ń ṣe kí ní títí ọwọ́ adijọ́ kan arákùnrin tí máa ń lọ yàgbẹ́ sójú ọ̀nà mọ́sáàsì fún ànábì báyìí àárẹ̀ débà kò sẹ́nìkan tó wà láyé tí àárẹ̀ ò lè débà ọlọ́mọ fàárẹ̀ ṣe wá o kékeré àìsàn láìsàn ọlọ́mọdé àmọ́. Àmín ya Allah. arákùnrin tó jẹ́ kèfèrí tí máa ń lọ yàgbẹ́ sójú ọ̀nà fún ànábì wa Muhammad ààrẹ tí kò lè dìde dípò yóò lọ yàgbẹ́ síbi tí máa ń yàgbẹ́ fún ànábì wa Muhammad. náà ànábì wa dé kankan bí tí máa ń rí ìgbẹ́ kò rí ìgbẹ́ náà kò owó ọ̀tún owó òsì ṣé ládá tó mú ṣe ń gbé náà láàjẹ́ ní ọ̀tún gbéṣẹ́ náà àdúgbò wọn ni iṣẹ́ ìbáyìí tó ń ṣe ń máa ń gbéṣẹ́ kan tó ń fi gba ládá lọ́dọ̀ Ọlọ́run ni ànábì wo gbogbo àdúgbò wo gbogbo lẹ́wọ́ gbogbo ẹ̀kọ́ orígbẹ́ náà ká ànábì lọ máa ṣe ọ̀lọ́ kẹrin àwọn jàmá gbàtà ànábì kírun fáwọn jàmá tán ànábì ń bẹ́ẹ̀gì kíákín bùṣe awẹ́wà ká máa bá àwọn jàmá ṣàwàdà iṣẹ́ kan tó máa ń ṣe ohun oríṣẹ́ náà ṣe láàárọ̀ yìí àwọn sábẹ́ ń bẹ̀rẹ̀ iṣẹ́ wo ni nǹkan báyìí gan ló máa ń rí ṣe tó ń bá ti ń bọ̀ àwọn àti láàárọ̀ òun sì débẹ̀ nísìnyí òun ò rí ẹni tí máa ń ṣe kí náà òun ò mọ kí ló dé kíkọ̀ wá ọ̀kan náà jẹ̀mọ́ náà àṣé wọ́n dá ẹni tí wọ́n ń yàgbẹ́ yẹn wọ́n dá a mọ̀ ni wọ́n á sọ fún Ànábì Muhammad pé ẹni tó ń wú yẹn kò sí pẹ̀lú àlàáfíà ni ó wà ń dùbúlẹ̀ ní pẹ̀lú ara ìyá. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní gidi wá kàn ẹni tó sọ̀rọ̀ nísìnyí náà ṣe ọmọlé ẹ̀ ó ní Ànábì ní ká sìn délé sallallahu alaihi wasallam. Ànábì gbàmúra ẹni tó lóun mọ ilé arákùnrin náà ọgbọ́n síwájú àwọn sàbẹ̀ tó wọ́n tẹ̀lé Ànábì ń lọ. nígbà tí Ànábì wa Muhammad tó súnmọ́ ilé náà àwọn ará àdúgbò wọ́n ti rí pé Ànábì tí máa ń kírun fáwọn jàmá òun ní ń bọ̀ yìí ń bọ̀ àwọ arákùnrin tó wà ń dùbúlẹ̀ àmọ́dé arákùnrin tó sì wà ń dùbúlẹ̀ àmọ́dé kì í ṣe mùsùlùmí. wọ́n ti mọ̀ ń pé Ànábì fẹ́ wá gbẹ̀san lára ìgbẹ́ tí máa ń yà sọ́nà fóun ní ojoojúmọ́ tó máa ń pè Ànábì fẹ́ gbẹ̀san ní fi ń bọ̀ wá ilé ẹ̀ ló fi béèrè ilé ẹ̀ ní fi ń bọ̀ wá bí wọ́n ti rí Ànábì kì í bọ̀ pẹ̀lú àlè kì í bà àwọn èèyàn ti wọlé wọ́n ti lọ ṣí arákùnrin ilé nǹkan náà pé Ànábì ń bọ̀ o kó mọ̀ bó ti fẹ́ tẹ̀gbẹ́ Ànábì ń bọ̀ wálé ó ti wọlé tán òun là ń wò ń kàrí fún lọ́wọ́ wọn ó ti kọ́ àwọn èèyàn sẹ́yìn wọn arákùnrin tààrẹ ọ̀yá tó wà ń dùbúlẹ̀ ló ń gbé Ànábì ń bọ̀ wálé tó ń ọba tún fa ara balẹ̀ borí dáadáa ní wọ́n ń gbin dùbúlẹ̀ náà Ànábì ń bọ̀ wálé tán ọ̀nà ti wọlé tán wọ́n á fara balẹ̀ pé òun náà ti máa ń gbé tó ọjọ́ òun ti pé lónìí ẹni tó ń yà gbẹ́gbẹ́ náà fún ń bọ̀ wálé tóun ti tán lónìí wọ́n á fara balẹ̀ ó borí kò síbi tó lè ságbà ó borí mọ́lẹ̀ ní wọ́n ń gbin ní dùbúlẹ̀ Ànábì wa dẹnu ọ̀nà rí ẹ̀ arákùnrin náà dà wọ́n lọ́wọ́ wà ń dùbúlẹ̀ yìí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ẹni tí máa ń yàgbẹ́ sójú ọ̀nà fún wọn nínú ààrẹ ò yá lóòfẹ́ àyàgbẹ́ sójú ọ̀nà fún yìí rí iṣẹ́ tó máa ń ṣe láàrẹ iṣẹ́ ládá tó máa ń ṣe láàrẹ yìí rí ṣe mọ́ mo fi béèrè ilé ẹ̀ pé kí n á wò ẹ̀ ẹni tí ó wà ń dùbúlẹ̀ tààrẹ ò yá náà nínú à ń fojú ẹ̀gbẹ́ kan fi wò báyìí pé bọ́yá ó fẹ́ gbé ìbọn ó fẹ́ yìnbọn fún wọn àbọ̀ ó fẹ́ sàwọn ní nǹkan. Ànábì wa ni àwọn sàbí kan tẹ̀lé wọn kan tẹ́wọ́ Ànábì wa bẹ̀rẹ̀ sí ṣàdúrà ó bẹ̀rẹ̀ sí wúre fún nǹkan tí ń ṣe yìí yóò fúyẹ́
nǹkan tí ń ṣe yìí kò ní pa ẹ́ yóò gbé ẹ dìde ó dìde pẹ̀lú àlàáfíà iṣẹ́ ládá tó máa ń ṣe lára ẹ̀ kóun lè máa rí ṣe nǹkan kan ò ní ṣe ẹ́ ṣá ànábì wa Muhammad ó tẹ́wọ́ ó wúre fún arákùnrin yìí ó sì wà ń dùbúlẹ̀ ó wúre fún dáadáa ó jọ àwọn sàábé ń yà arákùnrin náà lẹ́nu ń yà àwọn sàábé pàápàá tó tẹ̀lé ànábì débẹ̀ ń yà àwọn lẹ́nu torí wọn mọ̀ ń pé nǹkan tó fẹ́ ṣe ń bẹ̀ nìyẹn ìgbà tó ṣàdúrà ń pé kó dìde láyọ̀ ọ̀rá yìí máa ṣiṣẹ́ tí wọ́n máa ń ṣe fóun wọ́n á ṣe fatia wọ́n fọwọ́ ìbọ̀jú ó ní gbogbo wọn fọwọ́ ìbọ̀jú ló gu ọlọ́run ó dìde para ọlọ́run nǹkan tí ń ṣe ò ní pa ẹ́ ìgbà tó pa ẹ́ àdó ànábì ló yípo ànábì yípo ọmọ rẹ ẹni tó wà ń dùbúlẹ̀ àpà ayé ń gbọ̀n pò pé òun ti parí tòun lónìí ìgbà tó wáyé ń pé ànábì ò ṣe pẹ̀lú àdúrà ló ṣe fún ọparí àdúrà náà lọ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó yí ipò ọfẹ́ máa lọ ìgbà tánábì ó fi ṣí ẹsẹ̀ ìkéní èkejì ẹ̀kẹta ẹ̀ńtàrọ̀ ìyá náà ra ṣáṣọ bá yẹ owó ànábì ń pa ànábì kì í ipò ti ń lọ jẹ́ nǹkan tó kùnrin bá rí mi ẹ dákun ẹ bá mi pa ànábì mo fẹ́ bá sọ̀rọ̀ ànábì bàbá láàrẹ tẹ ṣàdúrà fún pé yín olóhùn fẹ́ bá yín sọ̀rọ̀ ànábì tún yí ipò lẹ́ẹ̀kan náà ó padà wá dọ̀ yorùbá ànábì sallallahu alayhi wa sallam ànábì padà wá dọ̀ ẹ̀ sallallahu alayhi wa sallam wọ́n ló ń béèrè mi ṣé kò sí nǹkan ṣé ò sí nǹkan arákùnrin náà ní kò sí nǹkan tẹ́ wá bí tẹ́ wá ṣe nísìnyí ṣé bẹ́ẹ̀ ló wà nínú ẹ̀sìn fi nígbà tí bá ń ṣe aburú fún yàn kí ẹ̀ wá ṣe dáadáa fi rọ́pò ẹ̀ fún ṣé bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ náà ẹ̀sìn ìsìláàmù ni arákùnrin náà kèfèrí náà ń béèrè bẹ́ẹ̀ ọdún ànábì àwọn ọmọ arábìnrin bó ti wà nínú ẹ̀sìn tàwọn ni ẹ̀ nígbà tí bá ń ṣe aburú fún yàn ṣe dáadáa ni kí ẹ̀ fi san lẹ́sìn arákùnrin náà bẹ́ẹ̀ ló wà nínú ìsìláàmù nù bẹ́ẹ̀ ló wà nínú ìsìláàmù nù ó wá jẹ́ bẹ́ẹ̀ tí ẹ bá ń lo àṣùbà láàárọ̀ la mi pẹ̀lú yín lájọ̀rọ̀ èmi náà mo gba ìsìlámù látọ̀ mọ́. Akíwárù. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lọ́ba wà ní ìsìlámù lọ́tọ̀ mo gba ìsìlámù látọ̀. sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. àwọn jẹ́ta náà bí ṣe kótókó láyé ọ̀kan náà ni ààyè ò lè gbà wá. tó bá jẹ́ pé irú iṣẹ́ bẹ́ẹ̀ lànà bí ṣe àti ẹ̀rí tá a mú wánu Kùránì àti inú àdí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ bá ní bọ́lá kọ́ọ́lẹ̀ tí wá wà ń pé kí ẹni tó bá bú ànábì ẹ̀ bàbá ẹni tó bá sọ̀rọ̀ sànábì lára lákòókò yìí kí wọ́n lẹ̀ lóko lákòókò tàwa kí wọ́n ti pa ń bọ́lá kọ́ọ́lẹ̀ eré wà tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni ó máa ṣẹlẹ̀ lákòókò tá a wà èmi fẹ́ sọ ń pé àtúbọ̀tán ayé ló dé torí àtìríkà ń pé tàtúbọ̀tán ayé bá dé tí bá ń wọlé bọ̀ àwọn oríṣiríṣi nǹkan tí ò ṣẹlẹ̀ rí ni ó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ torí bẹ́ẹ̀ ni ìlú èyí tẹ́ ẹ béèrè yìí kò sínú àkọọ́lẹ̀ kan o àwọn tí bá ń ṣe bẹ́ẹ̀ yóò súnmọ́ pé tí wọ́n bá ń gbọ́ ọ̀lẹ́nu mínísítì kí wọ́n padà ká má ṣe bẹ́ẹ̀ wá kí wọ́n padà ká má ṣe bẹ́ẹ̀ mọ̀ kò sínú sẹ̀rẹ̀ ìsìlámù sẹ̀rẹ̀ ìsìlámù ò gbé wá ń pé ká kéèyàn ó pààyàn nítorí pé wọ́n bú ànábì Muhammad sallallahu alayhi wa sallam. sẹ̀rẹ̀ ìsìlámù ò gbé abẹ́ ìbàjẹ́ ní ṣókí torí iṣẹ́ tẹ̀yìn ṣe iṣẹ́ tó láàgbó ni olóòtú bá ní ṣókí tèmi nínú èsì tí mo fẹ́ fún un ó sì túkù rẹpẹtẹ o àmọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀yìn ṣe iṣẹ́ tó láàgbó náà ní iṣẹ́ tí ẹ̀yìn ṣe ìwọ̀nba èsì tí mo rí tí mo lè fún yín nìyẹn bóyá tẹ bá tún ní nǹkan kan tẹ tó fẹ́ bẹ̀rẹ̀. ẹ ṣeun tí bá wá rí báyìí kò sí nǹkan kan lọ dàbí alára wọn nílùú ẹ wà kọ́mọ lò lórí kí lámọ̀ràn yín fún àwọn olórí ìlú tí wọ́n ń darí ìlú tírú nǹkan báyìí ń ṣẹlẹ̀ lábẹ́ ìdarí ìlú wọn kí lámọ̀ràn yín fún wọn àbí ṣé wọ́n ṣe mọ òwúrọ̀ rẹ̀ tí gbogbo ó fi di sọ àtàyànyàn wọ́n mú kìnní wọ́n pa wọ́n mélèé wọ́n sọ lóko pa wọ́n mú tọ̀ wọ́n sọ lóko pa ń bọ̀ ọba yá ṣé kò ní di ìtàpọ̀ nífẹ̀ẹ́ ká mọ́ kí lámọ̀ràn yín fún wọn.
àmọ̀ràn wa náà kò fi bẹ́ẹ̀ pọ̀ jù. Àwọn tó wà ń di ẹ̀sìn lónìí ni kí wọ́n dìde kí wọ́n wọ̀ ẹ̀sìn náà tó wá jẹ́ pé yí ẹ̀sìn ni wọ́n bá jẹ lóòótọ́ àbí ń pé kẹ́sìn ó lè dáa. Tí wọ́n bá ń gbọ́rọ̀ lè níbi kí nǹkan bẹ́ẹ̀ bá bẹ́ ń ṣẹlẹ̀, ó yẹ káwọn àtọ́jà ṣáájú ẹ̀sìn kí wọ́n pè pàdé, kí wọ́n ṣàtúnṣe, kí wọ́n gbẹ́sẹ̀ lé irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó má tún wáyé. Tí bá ń wáyé bẹ́ẹ̀ pàápàá á ṣàfẹ́kù kèfèrí láti fà sínú ìsìlámù. Àwọn ìjọ mùsùlùmí èèyàn náà máa ń pa ẹni tí ẹ bá jẹ tiwọn, tí ẹ bá sọ tó ń gbọ́ wọn ò jẹ dọ́lọ́mù, èèyàn náà máa ń pa. èyí ti gbilẹ̀ gan. irú ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀mí ìfẹ́ bá wọn ṣe irú ẹ̀sìn máa ń pa ó tiẹ̀ yẹn. ti gbilẹ̀. Tí wọ́n bá ń wà báyìí tí àwọn aṣáájú ẹ̀sìn ọ̀bá dìde kí wọ́n wá nǹkan kan ṣe sí, á ṣàfẹ́kù èèyàn kíkó sínú ìsìlámù. ẹlòmíì gan bínú jáde nínú Islam lórí ọ̀rọ̀ yìí pé òun ò ṣe mọ́ ṣẹ́sìn tó òun ò ṣe mọ́ Ṣì ní ẹ̀ ń lẹ́kọ̀ọ́ pààyàn ń pààyàn yìí. òun ò ṣe mọ́ àwọn èèyàn ti ń dínkù gan. Táwọn èèyàn bá ń dínkù jẹ́ iṣẹ́ ń bẹ fáwọn aṣáájú ẹ̀sìn tó di òní. Iṣẹ́ ń bẹ fún àwọn tí wọ́n bá dìde sí kí wọ́n ṣiṣẹ́ lérí ẹ̀. Wọ́n ní ìṣòro níjọ́ àlùkìyámà. Allahu akbar kabira. Wọ́n ní ìṣòro níjọ́ àlùkìyámà. Allahu akbar. Tí wọ́n bá ń wo nǹkan báyìí ràn tí wọ́n bá dìde sí, wọ́n ní ìṣòro. Èmi ìsìlámù ó sì rù kò ní sanra mọ́. Yóò rù. Ìyẹn ni pé èèyàn kìíní yẹn ó mọ mú ìyọ ẹsẹ̀ fún ní ìsìlámù fún àwọn ẹlòmíì. Àwọn náà tá ń pera ní mùsùlùmí tá a jẹ́ mùsùlùmí tá a ń ṣe ìsìlámù nísìnyí gan. ń bọ̀ láti wá ganan. Ṣé bí iléyá ni a ṣe nísìn lọ́wọ́lọ́wọ́ báyìí? Àwọn àbá àgbàlagbà wọn nínú kòkò dúdú. Lẹ́kọ̀ọ́ funfun ti jáde. Lẹ́kọ̀ọ́ funfun ti jáde. Ṣé bí iléyá la ṣe nísìn lọ́wọ́lọ́wọ́ yìí? Ọdún la ṣe nísìn ta lọ́kọ́kọ́ ṣe ọdún. Gbogbo alátẹ̀mọ̀ gbọ́ngbọ́ Abrahamu. Òun ló mú ọmọ ẹ̀ àkọ́bí ẹ̀ lọ́ọ́ dúgbò ẹ̀. Kí Ọlọ́run tó sọ pé káwọn màláíkà kan gbàgbọ́ lọ́kùn kó fi pààrọ̀ ọmọ kó má pa ọmọ ẹ̀ mọ́. Abrahamu yẹn òun lọ́kọ́kọ́ paléyá, ọ̀nà tó sì gbà fẹ́ fi paléyá náà òun nìyẹn kọ́lọ́run tó á gbé àgbò fún. Ìyẹn náà pàápàá ẹ̀kọ́ kan nínú Islam. Ìbẹ̀rù Ọlọ́run ló sún débẹ̀. Àwọn aláàlá ń gbọ́ mọ́ ń pọmọ mi kí n sì mọ́ bẹ́ẹ̀ kí n lọ pọmọ mi lóòótọ́. Kò sí láyé sí. Kò sí láyé sí. Ìbẹ̀rù Ọlọ́run ló sún Ibrahim débẹ̀. Ló fi sọ mú fẹ́ lọ mú àṣẹ Ọlọ́run tó mú rí lójú àlá ẹ̀ fẹ́ lọ mú iṣẹ́. Ó sì ti débẹ̀ tán ó ní nǹkan tọ́lọ́run fẹ́ lò lára Ibrahim. Ibrahim gangan tí mo sọ pé ní kòkò dúró ẹ̀kọ́ fún jáde Asara ló bí Ibrahim. Bàbá tó bí ìyẹn wà ní Kùránì gbogbo àwọn aláàfáà ẹ̀wọ̀ ní Kùránì dáadáa ẹ̀ lò. Asara ni bàbá Ibrahim. Asara ọ̀gá àwọn abọ̀rìṣà sí ni. Pọ́nbélé. Ibrahim bàbá gbàgbọ́ bàbá tó bí ọ̀gá àwọn abọ̀rìṣà ni. Àwọn èèyàn sì mọ ohun tẹ́ ń sọ. Kódà bí mo ti ń sọ yìí kí n mọ́ gbà yín lásìkò náà wà ní Kùránì. Gbẹ̀tẹ̀ sí ní bẹ́ẹ̀ ní Kùránì ó ti tán. Wọ́n wà ní Kùránì kí wọ́n lọ mọ́ sí Kùránì. Asara ló bí Ibrahim. Asara yìí sì ṣe mùsùlùmí. Olórí ẹlẹ́kọ̀ọ́. Olórí ni. Àwọn olórí ṣe àwọn abọ̀rìṣà. Pátápátá ọ̀gá àwọn pátápátá mo ló bí Ibrahim. Allahu akbar. Ẹ̀yà òbí tọrọ Ibrahim já sí. Ọlọ́lá kọ̀ lálàá ẹ̀wọ̀n fẹ́ lọ pa ọmọ òbí tó já sí. Ìgbà tó já sí ibi tó já sí Ọlọ́run ní nǹkan tó fẹ́ lò lára ó sì ní nǹkan tó fẹ́ fi Ibrahim ṣe tóun tí bó jẹ́ pé kèfèrí lóbi tó. Ọlọ́run ní nǹkan tó fẹ́ lò lára Ibrahim. Inú nǹkan tó fẹ́ lò lára Ibrahim Ànábì tá ń kígbe. Ànábì àrọ́mọdọ́mọ Ibrahim ló bí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Inú ran Ibrahim ni Ànábì Muhammad jáde. Ismaila tó jẹ́ àkọ́bí ẹ̀
tó mú tí ń lọ dúnbú náà tó fẹ́ dúnbú àrọ́mọdọ́mọ tiẹ̀ náà tó lò náà ni ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹ wá wò ká fara mọ́ àwọn ẹlẹ́sìn wa kejì àwọn gẹ́gẹ́ bí nǹkan tó ń bá àwọn kírísítẹ́nì ara Ibrahim náà ni wọ́n ti jáde. bàbá àgbàgbọ́ Abrahamu ló bí Ismaila. Kí ló fàjà? Lẹ́yìn tó bí Ismaila tán ló sì bí Isiaku. Ọmọ méjì ní Ibrahim bí. Ismaila tó fẹ́ lọ pa tí Ọlọ́run fi ní kó má pa ọmọ yẹn. Lẹ́yìn yẹn lọ́ṣẹ̀ṣẹ̀ wá bí Isiaku. Òun ni àwọn ẹlẹ́sìn akejì máa ń pè ní Isiaku ni nínú Kùránì. Isiaku yẹn òun ló lórí àwọn kírísítẹ́nì. Ibrahim ló ṣe bí. Ismaila tó jákọ́bí òun ló lórí Islam. Toro àrọ́mọdọ́mọ tí ẹ̀ l'Ànábì Muhammad. Ànábì Muhammad Ọlọ́run ti gbé Kùránì. Kí ló wá fàjà kí ló fẹ̀ tanú? Dọ́n mbẹ̀ yẹn Isiaku pẹ̀lú Ismaila ọmọ bàbá kan náà ni wọ́n, ìyá wọn lọ́jọ́ tọ̀tọ̀. Kí ló fàjà bàbá kí ló kan náà fẹ̀ ló bí tanú? wọn. Ibrahim ló bí Ismaila, Ibrahim ló bí Isiaku lọ̀gá àwọn ẹlẹ́sìn ní Jerusalem. Ẹ̀rín bí wọ́n ń jà sí Kúdùsù tí dàárọ̀ yìí àwọn mùsùlùmí kan ń jà sí àwọn àrọ́mọdọ́mọ Isiaku lọ́kọ́ Jerusalem. Wọ́n ń jà sí di sí àwọn mùsùlùmí ń tà wọ́n ni àwọn kírísítẹ́nì ń tà wọ́n ni wọ́n sì ń jà sí Jerusalem títí di sí. Isiaku sì ní tó dá ìgbàgbọ́ sílẹ̀. Ismaila tó dá mùsùlùmí sílẹ̀ tó jẹ́ pé inú ìran ẹ̀ láti rí ànábì Muhammad. Bàbá kan náà ló bí àwọn méjèèjì, ìyá wọn jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Ńbẹ̀ yẹn àwa pẹ̀lú àwọn kírísítẹ́nì àníjà kátà sọ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀. Àwọn kírísítẹ́nì àníjà bá sí ọmọ bàbá kan náà ni wa. Ká máa sọ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀. Ká máa sọ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀. Tó jẹ́ pé bẹ́ẹ̀ ni bàbá tó bí àwọn tí à ń wí ló ti jáde wá tó sì jọ́gà fún wọn. Tó bí bàbá kan ló bí Ibrahim. Ọlọ́mọjọ́rò yé wa o. Bàbá kan ló bí Ibrahim. Ọlọ́mọjọ́rò yé wa o. Ibrahim ìkan yìí náà òun lọ gá fáwọn kírísítẹ́nì, òun lọ gá fáwọn àtàjẹ́ mùsùlùmí. Bàbá kan náà ló bí wa. Ìyá lọ́jọ́ tọ̀tọ̀. Isiaku òun lọ ṣọ́ọ̀ṣì. Ismaila tó jẹ́ ẹ̀gbọ́n fún tọ́jọ́ ọmọ bàbá kan náà òun lọ mọ́sálásí. Ẹ̀sìn wa pa wọ́n pọ̀. Àwọn bẹ́sìn ò ti pa wọ́n pọ̀ tó ǹjẹ́ wọn ò ní jókòó kan sọ̀rọ̀ tẹ̀gbọ́n tàbúrò ọmọ bàbá kan náà. Ǹjẹ́ wọn ò ní jókòó kan sọ̀rọ̀ mọ̀lẹ́bí. Àbí kí wá níjà. Abalajọ tó fi jẹ́ pé àwa náà bá ṣe wà kò sí ìdílé ẹni tí wọ́n tún di ẹ̀wò bọ́ bá lọ jẹ́ mùsùlùmí ẹ padà rí kìrìsìtẹ́nì bẹ́ẹ̀. wọ́n tó ka mẹ́rin márùn-ún. ẹ̀ẹ́dẹ̀ ní tó jẹ́ pé ṣẹ̀ṣẹ̀ ló ń dìbò mẹ́. àwọn akọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì bàbá kan náà ló bí wa. ọ̀rọ̀ rí bàbá kan náà ló bí wa. bàbá kan náà ló bí wa. bàbá kan náà ló bí wa. ẹ̀sìn lọ́jọ́ tó. kí láàmú ẹlẹ́ kó pa ẹnìkan fún gbogbo ẹnìkan nígbò jẹ́ pé lójú ayé àwọn òjíṣẹ́ wọ̀nyí gan ṣé Jésù gan ẹ wo tí ẹ fojú Jésù rí ẹ wo tójú ànábì rí tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń bẹ ní agbọn mi ẹ̀sìn ẹ̀yin olórí ẹlẹ́sìn bàbá wa ti pè yín níjà o wọ́n lọ́rọ̀ dọwọ́ yín o pé tẹ́ ẹ bá pọ̀ tẹ́ ẹ bá dìde bí ti ń lọ yìí ẹni wọ́n jẹ̀bi láyé wọn tó jẹ lọ́run. torí ìsìlámù ń ná bà wọn lára. ìsìlámù òru yóò rù kò ní sanra. Allahu Akbar kẹta ìsìlámù òru kò ní sanra. ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹni tó bá kàn ẹ ṣí àwọn ọmọ yín létí inú ẹ kó àlùkùránì kalẹ̀ ẹ ṣàlàyé ẹ̀sìn fún wọn ẹ sọ ìtàn fún wọn ẹ jẹ́ kó yé wọn kí ìròrí oníkálukú kó lè bá níyípadà. ọmọ ìyá kan náà ni wá ọmọ bàbá kan náà ni wá kí ló fàjà kí ló fẹ̀ tanú ọdún mélòó la lò láyé tá à ń gbèjà Ọlọ́run níbo la bẹ́sìn délé tó sọlọ́run ò lè gbèjà rẹ̀ sọlọ́run ò lè gbèjà rẹ̀
owó Saudi ó fún wọn lẹ́sìn kan ọwọ́ àwọn ìlú kan fún wọn lẹ́sìn kan àwọn kan ń bọgi wọ́n ń bọ̀ pẹ̀ ṣe bọ́lọ̀ yìí náà ni àwa tó kó gbogbo ẹ̀ pọ̀ fún àdánwò ló fi ṣe kíkó wa ká ṣọ́ra wa ẹ̀yin tẹ̀ ń bẹ ní agbọ́n mi ẹ̀sìn ẹ dìde sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kó tó di sọ atayanyan wọn ni ẹ mọ́ wòran o níbi tí ètò yìí táfẹ̀nu ẹ̀gún sí fún ti àkókò yìí òun rèé nígbà táàtù mọ pàdé lórí ètò yìí kan náà Nibolabesinde lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ni mò ń sọ wípé ágúnlé ayọ̀ gbogbo aládùn ọmọ àlìjẹ́nà onídẹ̀ra masalam. ní pátá tẹ̀ ń gbómi. mo fẹ́ sọ nípa tí ìmìdíà kan tó ṣe wá tó dẹ̀ hot lọ́wọ́lọ́wọ́ tó ṣáná. akórúkọ ẹ̀ Kings náà kan lọ sórí YouTube ẹ̀ orúkọ tèmi ní wẹ́n tèmi dẹ̀ ṣe ní home and abroad ní fáǹsì ẹ ti mà wá dáadáa ń gbòòrò tiwa. ṣùgbọ́n àwọn wa tún sọ ọ́ sẹ́wọ̀n pé tí ń bá mú jáde tí ń bá mú wá ó débẹ̀ ni bàbá ẹ̀ débẹ̀ ni. so mo fẹ́ kẹ́ ẹ lọ sórí YouTube mo sì kẹ́ ẹ lọ endorse ẹ̀ kẹ́ ẹ fọwọ́ kan ẹ tẹ́lẹ̀ bọ́ọ̀tì mi ẹ láìkẹ́ ẹ follow ẹ subscribe ẹ sọrí Kings TV Media kò sí gbogbo tẹ́lẹ̀ ṣe any occasion of yours that you want them to come to film bó ṣe film ìfẹ́yà ni bó ṣe occasion bó ṣe party anything they are there for you wọ́n dẹ̀ lo àwọn perfect camera láti tó ṣe wọn jáde àtẹ̀bádẹ̀ bẹ̀rẹ̀ sí ní follow wọn my sister my brother ẹ̀ súnmọ́ náà gbogbo ẹ̀yin tẹ̀jẹ́ artist wáyé musician pátápátá ẹ̀ kàn máa lọ sọ́dọ̀ kí ni Kings Media TV they are the best orúkọ tèmi ni S.A.W. Kings Media TV. Check out Kings Media TV online television. Oh, shaking.